One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́ náà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ ló forin asọ́dọ̀ ló fo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ́sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọn kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Láti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Lára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí yà ń jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Tí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn kan ń takò. Èpè àólẹ̀ níjà wọn ni mélèé sọ. Tẹ bá dẹrù Fúlàní ẹ ti dáràn. Wọ́n á pa kísà sí gbogbo yín o.
ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation, àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation, ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation, àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógbó, ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́, wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọ̀gbó, àgbà tí ó kẹ̀wù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. Yorùbá nation ni kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá pòfẹ́sọ̀ wa Akíntóyè o kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá Adéníran owó kò máa ní lulẹ̀ o. Yorùbá nation wa kò pékélé lóní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn. Ó ti tó gẹ́. Báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran onídìí láàrin lọ́kọláya mọ́. Kò dára kọ́kọ́ ó mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. Ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence lórúkọ ìwé náà. Ó ṣe pàtàkì láti rà á. Ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sista Ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù. Àló tó gẹ́. Àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. Enough is enough. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. Ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ Amazon.com for free shipping. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. Enough is enough on domestic violence. Látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. Ẹ máa rà ó. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV, mo kí yín lọ́kùnrin lọ́kùnrin lóbìnrin lóbìnrin lónílé lálejò lọ́mọdé lágbà, mo kí gbogbo yín pátápátá. Kò jọ mí lójú, ó dàbẹ́ ni pé àwọn èèyàn lọ síbi tí wọ́n ti lọ protest ikú Mohbad so àwọn èèyàn ò fi taratara sí ní orí afẹ́fẹ́ lásìkò yìí, oníkálukú lọ ṣe protest Mohbad. Lágbára Ọlọ́run àwọn ọmọ wa wọn ò ní kú lójú wa, wọn ò ní ṣẹ́kú lójú wa. Gbogbo tá a bá máa sọ lénìí àní jẹ́ kí ó tún gùn rẹpẹtẹ torí pé kí ni we have a lot to do. Mo dẹ̀ fẹ́ continue láti sọ fún yín wípé ibi tá a bá dé, tí mo bá dé lánàá máa continue láti bẹ̀ then àwa máa jẹ́ kó tẹ̀síwájú sí i. Mo kí yín lẹ́ẹ̀kan sí i, ẹ̀yin olólùfẹ́ mi ní Facebook mo kí yín, ẹ̀yin tèmi ní TikTok mo gbé fún yín o, kudos, ẹ máa bá mi ṣe kí ni ẹ máa bá mi tẹ̀. Ẹ̀yin Facebook ẹ wálé ni o,
mo tèmi gan ti rí pé wá Facebook ò wá kò dẹ̀ sí wàhálà so a máa bá ètò lọ́nà ní akúlẹ́jà ní gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ara mi sì gbóná inú sì kọ omi inú sì kọ mí ibi tí mo bá ọ̀rọ̀ mi dé lánàá kí n tó wá bọ́ sí ọ̀rọ̀ àwọn àgbààgbà alátẹnujẹ mo sọ̀rọ̀ pé nǹkan mẹ́ta ló ń ba ayé àwọn ọmọ wa jẹ́ lásìkò yìí mo ti yànnà náà gan fún yín dáadáa drugs ẹ̀yin òbí lẹ̀ẹ́dẹ̀ fúnra ìdí ni wípé àwọn ìjọba fúnra wọn wọ́n mọ̀ nípa gbogbo bí drugs yẹn ṣe ń wọlé tí gbogbo wọn mọ̀ ní tó ṣojú wọn ni kò ṣe tuntun kò ṣẹ̀yìn wọn but nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa àká gbogbo ilé àká sí kò jọ wá lójú ìdí nìyẹn tó fi jẹ́ pé ó ti wá rampant ó ti wá gba everywhere between the age of 27 kí lè sọ pé 30 years downward àwọn ọmọ 11-12 years wọ́n ti ń lo kólóòsù wọ́n ti ń fà á wọ́n ti ń mu igbó ò tiẹ̀ wá jẹ́ ní ti mọ̀ sí igbó kò tiẹ̀ ṣe kí ni kò tiẹ̀ jẹun kankan mọ́ ìyẹn wọ́n kàn bùjẹ ni àwọn ọmọ yẹn máa ń sọ àwọn máa ń fi yẹn padò ní wọ́n bùjẹ tán fi jẹ̀bà tán fi jẹ̀wà tán fi ṣayé yẹn ò ṣe kí oníkìní kò ní kankan compared to series of drugs tó wà láyé sí tó bà yí àwọn ọmọ jẹ́ ó ní agbára ọkọjá tẹlifíṣàn ẹ máa bá mi tẹ kíní ẹ máa bá mi like ẹ máa bá mi share ẹ̀yin tèmi ní TikTok ẹ máa like ẹ̀yin ti Facebook YouTube ẹ máa like kẹdẹ máa bá mi pín kẹdẹ máa jẹ́ kí máa rí kọmẹǹtì yín ẹ jẹ́ kí kọmẹǹtì yín máa wọlé gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ ìyàlẹ́nu ńlá ló jẹ́ láti rí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó pera wọn ní nǹkan kò sí tí wọ́n já mọ́ ẹlòmíì kan bímọ ni kò mọ tó ń pè ní pé yẹn jẹ́ abiyamọ ẹ wo ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ síbi tọ́rọ̀ bá wà èmi á máa bí mo ṣe wà yìí bó bá ṣe ká mi lára ni mo ṣe máa gbé kalẹ̀ mi ò wá sọ̀rọ̀ lórí drugs mọ́ torí mo ti sọ mo dẹ̀ ti sọ kúnákúná lánàá ìdẹ́bi bẹ́ẹ̀ ìkejì lára tó ba yé àwọn ọmọ wa jẹ́ lásìkò yìí òun ni cultist mo dẹ̀ fẹ́ sọ fún yín kò sí gbogbo kinní wọ̀nyí tí ìjọba ò mọ̀ sí kò sí gbogbo bó ṣe ń lọ tí àwọn ìjọba wọn yóò mọ̀ sí ìdí ni wípé wọn ò fẹ́ káwọn ọmọ yín lọ́lá wọn ò fẹ́ káwọn ọmọ yín ó ṣoríire lójú yín ìgbàgbọ́ tí wọ́n ní pé àwọn ọmọ tí wọ́n lá máa rúùlù lá máa ṣe olórí láwọn ọmọ yín lórí báwọn ṣe ń ṣe olórí lẹ́yìn lórílẹ̀ ní àwọn ọmọ tí wọ́n tún gbọ́dọ̀ wá ṣe olórí lẹ́yìn lórí abẹ́ẹ̀rí bí nǹkan ṣe lọ gbogbo ẹ̀yin àgbààgbà a sọ fún yín ẹ súnra kì í tají ẹni ká gbẹnu lọ ni anyway kọ́tìsì ó wà lára nǹkan tó ń ṣekú pa àwọn ọmọ ó wà lára nǹkan tó ń dín ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí kù mo ń sọ mo tún sọ tí mo bá dìlẹ̀ rí iyo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n wà nínú ìgbèkùn ni wọ́n wà nínú ẹkún tí wọn ò réyàn sọ̀rọ̀ fún wọn ṣebí mo bá dì ó kú lẹ́sẹ̀ mọ̀ pé irú kan báyìí ló là kọjá ẹ wo ìkan nínú àwọn ọmọ tó lọ sọ́dọ̀ Naira Marley tá à ń sọ̀rọ̀ nípa DJ Splash ẹ wo bá yí ẹ ṣe dà ọmọ kékeré bí mo ṣe wo ọmọ yẹn mi ò sọ kò lè ju ọmọ 20 to 22 years lọ ẹ wo láìfù ẹ wo tó dà nítorí ìjẹkújẹ ìmukúmu drugs àwọn drugs tó jẹ́ pété ló ń dá méjì ara ibẹ̀ kọ́ mò ń lọ ibi tí mò ń lọ tí mò ń sọ̀rọ̀ lé lórí òun ni wípé mélòó nínú àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ló ti gbọ̀run lọ nítorí ìwà ìtànpè ní cultist ta ló gbé cultist wá ta ló introduce ẹ̀ báwo ló ṣe jẹ́ báwo ló ṣe a rí àwọn àgbàgbà lẹ́nìí tó jẹ́ pé wọ́n ń ṣe kọ́ọ̀tì wọ̀nyí àwọn cultist wọ̀nyí wọ́n ń ṣe èmi gbàgbọ́ pé cultist tá à ń sọ nípa ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ yẹ kó wà àwa ò rí ẹnìrìsì tó fi yẹ kó wà ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ló yẹ kó wà àwa bìlíwì pé ó yẹ kán fi máa ranra lọ́wọ́ ni
tó bá fi àwọn kan wà tó jẹ́ pé tagídí náà fi máa gbé ẹwọ nú ẹ̀ nígbà bá gbé ẹwọ bẹ̀ tán ọjọ́ tó bá débi gẹ́ fún ẹ tó bá sọ pé ò ṣe mọ́ ikú ló máa fi dáa ọjọ́ tó bá ní gbólóhùn aṣọ pẹ̀lú ẹnikẹ́ni nínú ẹgbẹ́ ikú ni wàá fi dáa àwọn kọ́tìsì tẹ̀ ń ṣe tó jẹ́ pé wọn ò kì í darí jira ibẹ̀ ni wọ́n á ti rí wọn oríṣiríṣi oògùn ẹ̀yin òbí ẹ̀yin lẹ̀ ń bayé jẹ́ ṣé bẹ́yìn lẹ̀ ń ṣe oògùn fáwọn tó ṣe kọ́tìsì wọ̀nyí tó fi jẹ́ pé tán bá ṣá wọn ládàá kò ní wọlé tán bá yìnbọn sí wọn kò ní dún tàbí tí wọ́n nawọ́ sókè tí wọ́n pe ìbọn tí ìbàdàn wọlé sí wọn lọ́wọ́ wọ́n nígbà tí mo wà ní skul mo ya wèrè gan mo burú gan nígbà tí mo wà ní skul ẹ̀yin òbí lẹ̀ ń ṣe oògùn fún wọn ẹ̀yin lẹ̀ ń fojú wọn mọ́ ẹ̀jẹ̀ mọ̀ pé àwọn eléyìí kọ́tìsì ni wọ́n gbogbo yín pátápátá lẹ mọ̀ bó ṣe ń lọ ẹ̀yin òbí fúnra ara yín lẹ̀ ń bayé jẹ́ ẹ̀yin òbí alátẹnujẹ ẹ̀yin àgbààgbà ìkà àgbà ìkà àgbàgbọrọ yẹnyẹ tí ò bá yé ogún wọ́n bá ti wá fún yín tán ra bọ́ǹbìtà sínú bọ́kẹ́ẹ̀tì wọ́n gbé mílò sí wọ́n gbé mílìkì tí wọ́n kó wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ wọn sínú ẹ̀ wọ́n gbé wa wọn ní dádì ẹgbà ẹ̀ ń tọ́jú mi èmi náà fẹ́ tọ́jú yín ẹ fún mi lákàntì wọ́n ju nǹkan síbẹ̀ fún yín ẹ̀yin náà wá bẹ̀rẹ̀ sí ní kàtúrúrúrúrúrú ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe tí ò yẹ kẹ́ ẹ ṣe ẹ wo ọjọ́ orí wọn ẹ bèrè pé kí lẹ fẹ́ fi tí mo fẹ́ ṣe fún yín kí lẹ fẹ́ fi ṣe ẹ bẹ̀rẹ̀ sí ní gbé fún wọn lóríṣiríṣi àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ara wọn náà fi ń pa ògo yín náà fi ń pa ògo ọ̀la ìgbà kan wà tó jẹ́ pé ní Ondo City wọ́n jà wọ́n láwọn kọ́tìsì ń jà àwọn ọlọ́pàá ò ká wọ́n para wọn dànù débi pé wọ́n pa yàtìyàtì síra wọn lára l'Ondo City mélòó la fẹ́ sọ ẹ̀yin òbí ọwọ́ yín la dẹ̀ bá ń bẹ̀ Bíbélì sọ pé tọ́ ọmọ rẹ kó ba lè fún ọ ní ìsinmi tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok mi ò rọ́wọ́ yín ẹ bá mi pín TikTok ẹ wá lè ní rárá Facebook ni ò wá TikTok ti ẹ wá díẹ̀ mi ìrọ́wọ́ yín tọ́ ọmọ rẹ kó lè ṣe kí ni kó lè fún ọ ní ìsinmi ṣùgbọ́n òdì kejì ló jẹ́ nílẹ̀ Yorùbá lẹ́ni kò sẹ́ni tó rẹ́dì àti tọ́ ọmọ mọ́ gbogbo wa pátápátá làwa fọwọ́ lẹ́rán àwòrán gbogbo ẹ̀ dẹ̀ ń bàjẹ́ lọ lójú wa lójú ẹ̀mí wa ìran ọmọ Yorùbá ìran ọmọ ọba tó di ẹrú ẹlòmí àtún máa ṣe kọ́ọ̀tì àtún máa fi bóòs alẹ́ èmi ẹgbẹ́ báyìí ní tèmi ẹgbẹ́ báyìí ní tèmi náà gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ bá wọn ṣe kọ́tìsì wọ̀nyí tẹ́ ẹ bá ọ̀la ara yín jẹ́ mo sọ fún yín nígbà tí mo ti ṣe létò yìí mo ní gbogbo agbára tẹ́ ẹ níwọ̀nyí ogun ìta ń dojú kọ yín ẹ̀yin fúnra ara yín tún di ogun fúnra yín ẹ̀ tún dojú ogun kọra yín nínú ilé Fúlàní ń dojú ogun kọ yín wọn ò jẹ́ kẹ́ ẹ sinmi wọn ò jẹ́ kẹ́ ẹ gbádùn wọn ò jẹ́ kẹ́ ẹ láyọ̀ ilẹ̀ tọ́lọ́run jogún fún baba ńlá baba yín wọn làwọn fẹ́ gbà mọ́ yín lọ́wọ́ kàkà kẹ́yìn gan agbára tẹ́ ẹ ní tẹ́ ẹ ti gbà kẹ́ ẹ papọ̀ kẹ́ ẹ fi kojú àwọn ọ̀tá níṣẹ́ lẹ fi ń bára yín jà ṣe lẹ fi ń fòpin sáyé ara yín ṣe lẹ fi ń para yín nípakípa ìpá òṣì ẹ fi ń gé ọjọ́ orí ara yín ẹ fi ń gé kúrú ẹ fi ń gé kù àánú ṣe mí fọmọ Yorùbá ibi tí mo wá lọ gangan ni mo wá dé yìí gbogbo ẹ̀yin àgbàgbàgbàgbàgbà gbogbo yín lẹ rí tó lọ ayé ń bàjẹ́ lọ nítorí pé ti jẹ́ dòdò ẹ̀ lè sòdodo kò sí nínú yín tó lè sọ̀rọ̀ mọ́ ẹ wá wáyé yín lónìí ẹ̀yin àgbàgbà ẹ látẹnujẹ tẹ́ ẹ rí òtítọ́ tẹ́ ẹ lè sọ ìgbà tá a wà ní school tí mo wà ní primary school tí mo bá wọnú class primary 3 primary 4 primary 5 primary 6 aláwọn àkọ́sórí tá a máa kà tá a bá wọnú class ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi ẹ máa testify sí náà àwọn àkọ́sórí tá a máa kọ́kọ́ kà tá a bá wọnú class tó máa sọ bó o ṣe jẹ́
àti tó gbọ́dọ̀ ṣe ká máa sọ fún ẹ. Ẹ̀yin àgbààgbà ojú ayé yín wọ́n wọ́gi lé gbogbo ẹ̀ wọ́n ní kò sí tó jẹ́ Yorùbá. Ẹ̀yin àgbààgbà kí lẹ sọ kí lẹ ṣe lé lórí? Àgbà fìrí yòyò, àgbà bẹ̀ǹgẹ̀bẹ̀ǹgẹ̀, àgbà alátẹnujẹ. Ìgbà tí mo wà ní tí primary 4 ni mo ti ka kàkà kí n bí ẹgbàá ọ̀bà bí primary 3. Máa kúkú bí ọ̀kan ṣoṣo ọ̀gá, máa fi yan aráyé lójú, máa ró gbéraga sí ọ̀kan ṣoṣo àràbà kì í ṣẹgbẹ́ ẹgbàá òṣùṣú. Ọmọ tó já pápá kan ṣoṣo kì í ṣẹgbẹ́ ẹgbàá ẹrú bí ọmọ. Àkúkù bí sàn ṣẹ́ ràdàràdà kákú lọ́mọdé kó yẹ ni ó sàn ju kádàgbà ká tọrọ jẹ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí mo wọ primary 5 wọ́n fún wa ní míì. Ẹ má gbàgbé o, ọmọ tí kìnìún bá bí ìkan tún nìyẹn o. Bẹ́ẹ̀ rí láàrin ìjù rere, ìwà bí ọba kò ní jìnnà sí. Bí o sì rí ọmọ òpìjẹ, bí o mú wá àárín ọlá, bí o lè wá tọ́ ọlá lá, bí o bá rá kí á tún wò ó pìjẹ fún. Ọmọ akíní yakin, ọmọ ènìyàn tàtà kì í sì wàhù, kì í tán nínú igbá oṣù, kárí fi ọjọ́ máa ń fi bá àlàyé ló jẹ́ olúkì wọn ni káwá gba àdó òpìjẹ lọ. And so on and so forth. Àwọn kíní wọ̀nyí ó ní àwọn nǹkan tó ń bí sí inú ayé gbogbo àwọn wọ̀nyí. Nígbà tó di primary 5 wọ́n tún yí, ó tún lélẹ̀ tán gbé wa wọ́n gbé kí mo náà ń kà ní primary 5 o. Bàdújẹ́ ajé ṣẹ̀gbọ́n ọ̀gẹ̀ yìí, ajé tó tó ajé tí sàgbà dèwe, òun ló mọ́mọdé gorí ipò àgbà, òun ló sàgbàdọ́mọ kékeré, ní àlè gbẹ̀sà tá a lọ yáwó, tá a pàjọ́sẹ̀ ọ̀jẹ̀yàn ní baba, tá a pẹ́ ní kò tó ní ní bùrọ̀dá, ajé tó tó ajé ṣẹ̀gbọ́n ló ti tọ́, ajé tó tó Ìbàdàn wa bá mi gbé. Sọ́ọ̀nù bẹ́ẹ̀ àmọ́ tó mo sì máa rántí. Tàbí ìwà lẹ́wà ọmọ ènìyàn, gbogbo kí ni wọ̀nyí là ń kà. Kódà àwọn ẹ̀kọ́ wà ńbẹ̀ tó máa sọ fún ẹ pé má ṣojú kòkòrò. Ẹ̀kọ́ wà ńbẹ̀ tó máa sọ pé má mùmúkùmù. Nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń gbà wọ̀nyí, níbo ni quality education ilẹ̀ Yorùbá ìbò ní gbogbo ẹ̀ wọlé sí? Ẹ̀yin àgbààgbà fìrí yọ̀yọ̀. Ṣèbí bẹ́ẹ̀ ṣe fọwọ́ lẹ́rán tẹ wòran nìyí tí gbogbo educational system Yorùbá tí gbogbo ẹ̀ kú. Bẹ́ẹ̀ ni kò sí tó jẹ́ Yorùbá. Ẹ̀yin àgbààgbà, ìbójú ayé yín ni ìbẹ́ wà láyé ẹ wà láàyè. Tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi, ọlá máa ṣí lọ ní ilé ẹni, ẹwà á sì ti pa ìsìn tó wà àbùkù. Olówó òní ní dolóṣì bódọ̀là. Kí ni ìdí fò mí lórí? Ó pọ̀. Tàbí kí ni wọ́n fò lè ṣe? Tó bá ń gbọ́ orin òun lásán inú àmàdùn. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Láyé tí mo wá o kàkà kí n jalè, kàkà kí n jalè. Tí bá kú ó tọ́, kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Ẹni tó jalè adélé ẹjọ́ o, ẹni tó jalè adélé ẹjọ́. Bó bá ń lọ láyé o kò lè rọrùn wọ̀, kò lè rọrùn wọ̀. Bó bá ń lọ láyé, ẹni tó jalè bá lọ láyé. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwà ìmọ́tótó, gbogbo àwọn ìwà téèyàn fi ń gbélé ayé, gbogbo ẹ̀ ló wà nínú àwọn ìlànà ẹ̀kọ́ tí wọ́n kó àwọn ọmọ Yorùbá nígbà kan. Gbogbo ẹ̀ pápátá is gone. Àfi ká ẹ jáde ń sìn káwọn ọmọ yín máa pariwo Johnny Johnny yes papa eating sugar no papa telling lie yes papa open your mouth ó nìkan ló kúta kò sí ọpọlọ kò sí ẹni tì mọ́ ayé ń bàjẹ́ lọ ẹ̀yin àgbààgbà fìrí yòyò ẹ wá ní kọ́ ọmọ yín má ṣe kọ́. Ìgbà wo ni cortisone bẹ̀rẹ̀ sí ní rampant ṣe bí wọ́n ṣe kì í ṣàṣe pé kò sí kọ́ọ̀tì tá à ń sọ wọ̀nyí kì í ṣe pé kò sí ní yunifásitì ní 70 ní 80 ní early 90 kì í ṣe pé kò sí kí ló dé tó jẹ́ pé àsìkò yìí tó pè ní millennium year ní gbogbo ẹ̀ wá dojúrú tó wá bàjẹ́ débi pé òbí mi ìtàyè tí ọmọ mi ìtàyè bá gbà á ṣá òbí ẹ̀ ládàá á ṣá bàbá tó bí nítorí ìmúkúmu nítorí ẹgbẹ́kẹ́gbẹ́ tó join. Ẹ jẹ́ ká ro àròjinlẹ̀ ẹ̀yin àgbààgbà ayé bàjẹ́ lọ fọwọ́ lẹ́rọ̀ ẹ̀ ń wòran. Àwọn ẹ̀kọ́ tó tọ́ ibo lẹ kó gbogbo ẹ̀ sí ìgbàlódé lẹ ṣe tẹ́ ẹ fi pa gbogbo quality education ní tẹ́ ẹ pátì tẹ́ ẹ lọ copy western world tẹ́ ẹ ń copy ó ti bà gbogbo nǹkan jẹ́ mọ́ yín lọ́wọ́ kí lẹ fẹ́ ṣe ìgbàlódé. Mo rántí lára àwọn ìwé tá a kà nígbà yẹn náà
ìkan sọ ó sọ ìtàn ìjàpá tí ìyàwó ẹ̀ wóyún tí ò róyún ní tó wá lọ bá babaláwo pé kó ṣe nǹkan fóun. Ìtàn yẹn sọ pé ká má ṣọ̀kánjú wà ká má ṣojú kòkòrò ni. Gbogbo kíní wọ̀nyí ló wà. Ṣùgbọ́n sáwọn ọmọ yín rí gbọ́, ṣé wọ́n rí kà? Láyé ìgbà yẹn inú a máa dùn tó bá wà ní kíláàsì ẹ bá fẹ́ ka ìwé aláwìyé tó bá fẹ́ ka ibi ìtàn kan fún inú a máa dùn. Láàárín àwọn ọ̀rẹ́ ẹ, you feel happy. Babaláwo mo wá bẹ̀bẹ̀ alúgbìnrin oògùn tó ṣe fún mi lẹ́rẹ̀ẹ́kan alúgbìnrin tó ní màmá mọ́wọ́ bẹnu alúgbìnrin tó ní màmá rẹ́sẹ̀ bẹnu alúgbìnrin gbòǹgbò ló yẹ mí gẹ̀rẹ̀ alúgbìnrin mo fọwọ́ kan bẹ́ẹ̀ mo mú bẹnu alúgbìnrin mo bójú wo kù orí bẹ́ndú alúgbìnrin babaláwo mo wá bẹ̀bẹ̀ alúgbìnrin. Kò sọ́mọ tó bá gbọ́ nígbà yẹn tí ò ní máa rò pé ojú kòkòrò mà dáa. Gbogbo ẹ̀ pátápátá àti ọmọ tó bá máa papà sí ojú kòkòrò á ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ wọ̀nyí ó ní ipa ńláńlá tó kó nínú ayé gbogbo àwa tá a jẹ́ sẹ́ẹ̀tì yẹn. Àfàìmọ̀ ni òun ṣe sẹ́ẹ̀tì wa gan laka aláwìyé láàsì. Èmi jáde kúrò ní primary school ní 1991. Wá wójú ayé lóde ẹ̀yin èèyàn, ibo láyé ń bàjẹ́ lọ, ibo láyé ń lọ, ibo láyé ń rè. Ọmọ Yorùbá, àwa gangan làánú dẹ̀ ń ṣe mí fún torí gbogbo ìpalára wọ̀nyí lẹ́yìn àwa ọmọ Yorùbá ló ń palára, ògo Yorùbá ló ń palára. Bẹ́ẹ̀ bá wọ àárín ìgboro, tẹ́ ẹ bá láwọn ọmọ dé bẹ̀rẹ̀ láti age of 16 tó fi wọ 25 to 27, èyí tó pọ̀ jù nínú wọn wọ́n ti wà drug addict. Èyí tí ò fagbó nínú wọn bàbá bẹ́ẹ̀ ni Ọlámilékan Sogbo ọmọ kékeré lọmọ Lúkà ìjọ Ògbódáyé 91 ni mo ṣe common entrance ní mo wọ primary 1 GSS 1 rádà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ̀nyí ẹ kàn máa rí wọn ni tí wọ́n ń lọ not knowing wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà drug addict, wọ́n ti fa igbó pa oríṣiríṣi. Eléyìí tó kọ́ńtà títí ẹ̀tú ọ̀rẹ́ tó jẹ́ pé adẹ̀lá bímọ ọ̀la ògo wa mò ń sọ fún yín 90% àwọn ọmọ tẹ́ ń wò ń gbòòrò lẹ́nìí ẹ lọ ṣe wádìí wọn ẹ rí i pé 90% of them not in fa drugs. 90% of them ó gba mò ń sọ fún yín ni àwa ṣe wádìí débẹ̀ ni 90% tẹ́ ẹ bá fi kẹ́ ẹ gbé oògùn kan síta pé oògùn yìí o oògùn tí mo mú lọ́wọ́ yìí tó bá mọ̀ pé o mú nǹkan kan tí bá fi kàn ẹ́ nǹkan ò ní ṣe pọ̀ tí bá fi lè kàn ẹ́ tó bá ti mú nǹkan either o fa sìgárì àbò fa gbórí tàbí o mú other drugs tí bá fi kíní kàn ẹ́ tó jẹ́ wọ́n sì ikú ló máa fi dá o. Wàá ní kí gbogbo wọn máa rọ́ gẹ̀rẹ̀rẹ̀ pé dáàdi ẹ má fi kàn wá ẹ jọ dáàdi ẹ má fi kàn wá àfẹ́ ìtàn máa sọ fún ẹnìyẹn. Ìdí ni wípé majority wọn náà ti wà tó ti fa drug oríṣiríṣi. Ó gbọ́ ni mo lọ́mọ kan sọ fún mi pé àwọn onígbò yẹn oníyàn ọ̀sán ara drug mọ́ ní àwọn ń ṣe yẹn jẹ ni. Mo ń wo fídíò kan lẹ́nìí àwọn ọmọ obìnrin ọmọ 24, 25, 27 wọ́n pákéjì igbó sínú bọ́ǹbìtà wọ́n lọ igbó yẹn kúná wọ́n wá mísì ẹ̀ mọ́ mílò wọ́n já mílò yẹn wọ́n lọ ra mílò wọ́n já wọ́n wá mísì igbó mọ́ mílò yẹn wọ́n wá fi iron pressing iron gbígbóná wọ́n tún fi lẹ́nu ẹ̀ padà wọ́n wá ń tà á ní pàtí ibi tó ti ń ṣe bẹ́ẹ̀ dé ibi tó ti ń ṣàríyá. Àwọn tó fẹ́ rà náà mọ tó fẹ́ rà o wọ́n wá parọ́ pé àwọn fẹ́ mú mílò ìrọ̀ náà pàwọ́ bá ti mú mílò wọ́n á dà sómi wọ́n á ṣèkì ẹ̀ wọ́n á gbé nǹkan lura ìgbóná náà gbé mu yẹn. Wọ́n mọ̀ pé táwọn rà rèé because mílò kan tà ní 50 naira àbí 70 naira wọ́n pe price ti wọn ní 1,500. Àwọn tó rà á ṣé wọ́n sọ fún ẹ pé àwọn ọmọ nǹkan tó wà bẹ́ẹ̀ ni.
igbó àwọn ọmọ obìnrin tí táwa ìbá jáde sometimes àmọ́ra àwọn ọmọbìnrin ni wọ́n á gbé ṣúṣì àbí kílẹ̀ ṣe ṣúṣì lẹ́pẹ́ àbí ṣíṣà wọ́n á gbé sẹ́nu wọn máa fà á ẹ máa jáde ní wọn máa jáde létí a máa jáde lẹ́nu wọn fà á ọmọ obìnrin ìbò láyé lọ I am a young man mi ò tí ì 50 so ká má sọ pé ẹ lè nísìnyí mo ṣe ń sọ ilé ọ̀pọ̀lọpọ̀ ní àgbẹ̀ni tí ó dùn ló jẹ́ kó sọ bẹ́ẹ̀ o ti ó dùn tẹ́ǹtẹ́numọ́ yẹn òun láyé ṣe ń bàjẹ́ lọ ọ̀la ògo ìran ọmọ Yorùbá ó ń bàjẹ́ a lè fọwọ́ lára ká máa wòran we cannot. ẹ̀yin pẹ́rẹ́ǹtì ni mo dẹ̀ ń bá wí torí pé kí ni ẹ̀yin lẹ̀ gbọ́ ó bàjẹ́ ó bàjẹ́ ó bàjẹ́ ó bọ̀ àwọn aládẹ́ẹ̀dẹ́ à ń sọ fún yín pé nǹkan bó ṣe ń lọ ipò tọ́ gbogbo yín kò sí tó kàn yín òbí mi kọ́ ọmọ ẹ̀ ṣáà ti bá gbowó wá ni ẹ wáyé bàbá Mohbad ẹ wo bàbá yẹn you see him ẹ wá yí ẹ òbí tí ò tiẹ̀ bìkítà tí ò sí ohun tó kàn pẹ̀lú ayé Mohbad fúnra rẹ̀ according to ìwà tó wù ó sọ yìí pé kò sí tó kàn pẹ̀lú láìfọ ọmọ ẹ̀ tó dá gbọ́ nínú kan pé ìyá Mohbad ò tiẹ̀ sí lọ́dọ̀ bàbá Mohbad mọ́ ìyá ẹ̀ ò sí lọ́dọ̀ ẹ̀ mọ́ so dájúdájú kò kí ẹ̀ kò kíta kò bìkítà nípa yí ọmọ yẹn ẹ̀yin dáhùn omi ní Facebook ẹ jẹ́ kí n máa rí kọ́mẹ́ǹtì yẹn jọ TikTok ẹ jẹ́ kí n máa rọ́wọ́ yẹn máa bá mi tẹ̀ God will bless you. nǹkan máa ń bàjẹ́ lọ àwọn ọmọ obìnrin wọ́n sílì igbó wọ́n mísì ẹ̀mọ́ mílò wọ́n wá sílì ẹ̀ wọ́n kà á ara àwọn obìnrin ẹgbẹ́ wọn ló máa wá rà á o wọ́n lè mísì ẹ̀ tìkìtìkìtìkìtì wọ́n da mọ́tì sí tàbí kán da kókè sí tàbí kán domi sí wọ́n gbé sún wọ́n mú wọ́n láwọn mú nǹkan wọ́n mú mílò ìwọ òde mọ̀. imagine ọmọ tó ra irú ẹ̀ ọmọ tí mo rí fídíò ẹ̀ wò ó kó bíi 4 àbí 5 dání ó rà á kó wá lọ kó sínú ilé kó tọ́jú ẹ̀ ìkankan nínú àwọn àbúrò ẹ̀ tí ò tí ì jọ ọmọ 2-3 years kó wá rí mílò yìí kó dà kó jẹ kínú ẹ̀ dùn kó jà kó jẹ pé ṣe bá ń tí òun ló ní agbára ọpọlọ ẹ̀ kò tí ì tó agbára ọpọlọ ọmọ 10 years agbára ọpọlọ ọmọ 10 years kò tó agbára ọmọ 15 o agbára ọpọlọ ọmọ 16 kò tó agbára ọmọ 20 bó ṣe jẹ́ category by category nìyẹn imagine kí ọmọ 5 years 6 years kó lọ darú mílò yẹn kó dà kó gbé jẹ what are we talking ayé ẹ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ láti kékeré yẹn lọ́pọlọ yẹn ti máa bẹ̀rẹ̀ sí ní report tó bá mọ̀wé tẹ́lẹ̀ tó lè think straight kò ní lè think straight mọ́ á bẹ̀rẹ̀ sí ní fluctuate kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ wàhálà bẹ̀rẹ̀ sí ní báyé ẹ̀ nìyẹn possibly tí ò bá tún wá mọ̀ yín pé mílò tóun mu yẹn gan ló ń ba yé òun jẹ́ á tún padà jọ́jọ́ àti ẹ̀ bá tún gbé mi ìdè á tún kì mọ́lẹ̀ á tún mú kẹ́rẹ́kẹ́rẹ́ á máa wà ní tẹ́tù ní á bẹ̀rẹ̀ sí ní mọ̀ kò ní jọ lójúmọ́. ayé ń bàjẹ́ lọ ibo láyé ń lọ ẹ̀yìn àgbà fìrì wọ̀wọ̀ níbo lẹ wà tí gbogbo ẹ̀ bàjẹ́ lójú ayé yìí tẹ̀lé wò. ayé máa ń bàjẹ́ lọ ẹ̀dẹ̀ kọ́ wá lára ìwòran. ìwà àfọwọ́fà mo kà á nínú ìwé aláwìyé ẹ̀dá tí yóò bá fa ìjọ̀gbọ̀n bí ó dá lẹ́kùn ṣé kò ní gbọ́ ohun tí ó fẹ́ ṣe ní ká lára àyè gbà ìkúlù ọ̀dàn ó fẹ́ nípa láyà bí ìrà olówó jẹun yóò tán ó ń wá ikú kiri ìrẹ́ yóò tán ó ń bẹ́ra rẹ̀ níkù ìyàyé gbà ìkúlù ọ̀dàn ó ń ṣe kándúkándú sí olówó rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni wọ̀nyí gbogbo ẹ̀ pápátá ló wúlò ẹ̀yin tẹ́ ẹ̀ rí ìwé wọ̀nyí ká ẹ̀yin lè ranú ṣe mí fún àwa tá a kà á lásorí rẹ̀ fẹ́ẹ́ mi ò lọ́kọ sí níjà sí ká ojú mi dẹ̀ bẹ irú èmi bá ìbá igbó mi ìbá máa tó kínní ìbá bí mo ṣe máa rólù ẹ̀ rẹ̀ ayé mi ò orí ọmọ olúkà ìbá ti dàrú lákàlàkà o ò lè fagbó o ò lè gba drugs o ò lè fa kódòs káyé ẹ̀rí bákan ó dandan ní
Because there are some elements, there are some part of your brain that you are damaging. The brain never overreact, don't overwork, don't overstress here, or my damage. Part reason that's a little me that system ọpọlọ yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú gbogbo ara tó kù pátápátá signal me. I am not a medical personnel, but I know little about our health system. The more tó bá ń gba gbogbo drugs wọ̀nyẹn, some of all those drugs tó bá ti wọnú system wẹ̀ ó máa signal ibi tó máa lọ attack ìmí ó burú débi kó lè jẹ́ kidney ẹ̀ lálọ́ attack ìmí burú lè jẹ́ liver ìmí lè lọ attack gbogbo colons ẹ̀ pápátá àwọn ìfun ẹ̀ intestine ẹ̀ ìmí lè lọ attack any other thing from your body. Tó bá dẹ̀ ti lè attack ẹ̀ á send the signal sọpọlọ ẹ̀ tí yẹn bá ti ní fault. Tó bá send the signal débẹ̀ by the time tó bá send ẹ̀ ọpọlọ yẹn á máa gbìyànjú àti correct ẹ̀. Ìwọ tó o dẹ̀ ní ara ó dẹ̀ mú nǹkan ó mú àwọn nǹkan tó máa fi ba yí ẹ̀ jẹ́ ibi tọpọlọ yẹn bá ti ń tiraka àti correct ẹ̀ dáadáa àti overwork, there will be problem. Ó lẹ́sẹ̀ máa rí ẹlòmíì tó bá múrú kí níwọ̀n yẹn tán ó lè ṣubú lulẹ̀ kó má gẹ̀ẹ́tì ara mọ́ a máa kó fulufulu a máa kú lọ. If care is not taken, heart ẹ̀ á stop àti ṣiṣẹ́ because system yẹn ó ti lè send the signal sí heart ẹ̀ tí heart yẹn gan stop tí ò ní lè pump iṣẹ́ mọ́. At the end of the day àfikún ṣe fàdé. Gbogbo kíní wọ̀nyí lè understand. Gbogbo kíní wọ̀nyí ló ń fa ikú òjijì. Gbogbo kíní wọ̀nyí ló ń ba yí àwọn ọmọ jẹ́ tọ́pọlọ wọn ò fi wúlò mọ́. Ẹ̀yin àgbààgbà fìrì yòyò ẹlẹ́wù ẹ̀ẹ́tù adẹ̀ ń bá yín sọ à ń pàrọwà gbogbo yín fọwọ́ lẹ́rìn ẹ̀ ń wòran. Àwọn ọmọ tí yín ti wà ní yunifásitì wọ́n ti jáde wọ́n ti ń ṣiṣẹ́ àwọn ti escape. The way things are going, kò sí nǹkan tó burú tí ẹ̀yin ọba aládé, ẹ̀yin olórí ìjọ, ẹ̀yin àgbààgbà fìrì yòyò, ẹ̀yin olóṣèlú kẹ́ ẹ kórajọ kẹ́ ẹ sọ̀rọ̀. Báwo lẹ ṣe máa gbógun ti drug láwùjọ? Most especially láàárín àwọn ọmọ kéékèèké. Àní káwọn ọmọdé máa lọ ṣe fàájì kan wọ club kan jayé kò sí tó burú ń bẹ o ọmọdé lọ ó ṣe but kí ni rules and regulations ẹ máa fi guide àwọn ibi tó fẹ́ máa lọ wọ̀nyí tí ò ní máa bá yé àwọn ọmọ jẹ́. Ṣùgbọ́n gbogbo yín pápátá kàkà kẹ́ ẹ sọ títọ́ ìṣẹ̀lẹ̀ fọwọ́ lẹ́rán ṣe báwọn ọmọ tí yóò sí ń bẹ̀. After all, America lọ́mọ mi wà, USA lọ́mọ mi wà, Japan lọ́mọ mi wà, Germany lọ́mọ mi wà, UK lọ́mọ mi wà. Ó jayé orí ẹ̀ níbẹ̀ kò kan yé ìbáwú gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kẹ́ kú tán kò kan èmi àwọn ọmọ tèmi ti torí ire wọ́n ti travel. Ó gbàgbé pé ọ̀rọ̀ tó bá bá ojú ó máa bá imú àbá gbogbo ara. Àbá imú àbá gbogbo ara reality lèmi ń bẹ bí mò ń gbà fún ẹ̀yin. Ẹ̀yin tèmi ní TikTok ẹ̀ láìpẹ́ program mi ìrọ̀wọ́ yẹn kan ẹ̀ kan ìyá wa ní ẹ̀yin èèyàn pàtàkì bọ̀tẹ́ ẹ̀ láìkí ẹ̀. Dr. Erelu Ọláyínká Ọ̀tànẹ́rì, God bless you, you are welcome. So ibi tí mo ń gbìyànjú àti lọ ní pé ibi tí ọ̀rọ̀ ń lọ ìbára dé dúró, there must be a war against drugs. Nílẹ̀ yìí iṣẹ́ yẹn ti kọjá iṣẹ́ NDLA nìkan. Everything about Nigeria is corrupt. NDLA they were corrupt. Tí ìbá ṣe pé wọ́n corrupt ni imagine kí NDLA ká lọ máa gbẹ́rù Naira Marley bóun ló fẹ́ wá ṣàbásádọ̀ wọn. Naira Marley tó ròlù igbó lójú gbangba òde tí ò fi pamọ́ tó sọ pé igbó yìí you must smoke o gbọ́dọ̀ mú gbó. Naira Marley irú ẹ̀ náà wá gbé náà ni kó wá ṣe ambassador. Tí àwọn NDLA tó bá igbó lọ́wọ́ èèyàn tó bá sẹ́tù tó gbowó lẹ̀ wọ́n á gbowó wọ́n á fi gbó ẹ̀ lẹ̀ fún kó máa jayé orí ẹ̀ lọ. Àwọn NDLA fúnra wọn àwọn kan fagbó mo ti ká wọn bí eléyìí. Bẹ́ẹ̀ ni mo ti mú wọn rí but I didn't mention any name. Bẹ́ẹ̀ ni there was a certain time tí wọ́n gba kíní hùn wọ́n gba igbó yẹn wọ́n wá jó ní area kan tí mo gbé rí
àwọn fúnra wọn bù jẹ wọ́n fà á bẹ́ẹ̀ ni mo sọ fún yín. So they were also corrupt. Nigeria is inside them. Òní mo ṣe tẹnumọ́ ní gbogbo ìgbà pé tá a bá gba orílẹ̀-èdè wa tá a bá gba Yorùbá nation, the first thing tá a kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ni pé ká kọ́kọ́ yọ Nàìjíríà kúrò nínú ayé everybody náà. It is possible, ó ṣeé ṣe. Ẹ má rò pé bóyá kò ní ṣeé ṣe, ó ṣeé ṣe. Á yọ Nàìjíríà kúrò nínú ayé gbogbo wa pátápátá. Á bọ́ Nàìjíríà lẹ̀. Á wá gbé ẹ̀wù ọ̀tun wọ̀, ẹ̀wù orílẹ̀-èdè tuntun. A country without corruption. It may not be 100%, but at least will be 50% over. Tí o lè ṣe tó jẹ́ corruption. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká láròjinlẹ̀. To my belief, to my understand. Àwọn orílẹ̀-èdè kan wọ́n náà máa ń ṣe igbó tá a sọ ìbáyìí wọ́n náà máa ń ṣe lórílẹ̀-èdè yẹn, but wọ́n regulate everything. Ìwọ tó bá nídìí ẹ̀ tó fẹ́ háì wàá lọ rà á wàá lò ó bí bàtàn bá lo oògùn. But tó wà ń bẹ̀ ni pé reason táwọn kan tó ń rà yẹn ṣe lọ́ọ́ rà ni pé wọ́n eléyìí tán pè ní igbó yẹn wọ́n ló wà medicinal. I don't know how true it is. Wọ́n ló wà medicinal oníṣẹ́ tó ń ṣe lára. Nígbà táwọn òyìnbó dẹ̀ discover pé ó wà medicinal lóòótọ́ wọ́n regulate ẹ̀ kó má bàa báyé èèyàn jẹ́. But eléyìí tẹ̀yìn táwọn ọmọ yẹn ń dàjẹ́ ní Nàìjíríà kì í ṣe kì í ṣe igbó o. Hard drugs oríṣiríṣi orúkọ ni wọ́n fún. Wọ́n ti ẹ̀gbọ́n gbà kan wọ́n lóògùn ikọ́ ọmọ kéékèèké ó láwọn nǹkan kan tó wà nú ẹ̀ wọ́n á tún mix ẹ̀ pẹ̀lú àwọn nǹkan kan wọ́n tún fi ń ṣáàkì. Wọ́n á lọ ra òògùn yẹn wọ́n á tún pọ̀ wọ́n á tún tramadol sí. Jesus Christ of Nazareth. Ọjọ́ kan mo ṣe wàhálà mo ṣe jẹ́ lọ́jọ́ yẹn mo stress ara mi gidi ara yẹn ti wá ń ro mí mo wá ní ká bá mi wóògùn tí màá lò. Ẹ sọ pé kí ná fún mi wọ́n wá fún mi ní tramadol ẹyọ kan 50 mg wọ́n tà fún mi ẹni yẹn ní kí n lo ẹyọ kan. Mo wá lo ẹyọ kan tramadol yẹn mo fọlọ́run ṣẹlẹ́rìí fún yín mo fi odindi ọjọ́ 3 4 mo fi ya ọ̀tá mi fẹ́ ya wèrè tí bá dúró báyìí màmá dúró àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ ó wá dé lẹ́bù kan orú òtí ẹ̀wà kùn mí mọ́ bọ̀ bí lè gbọ́wọ́ sókè mọ́ tí bá dúró báyìí àti gbọ́wọ́ sókè wá dogun ó wá di ṣòro 50 mg tramadol ẹlòmíì á dẹ̀ kó the same tramadol ọjọ́ yẹn ni mo fagilé pé Ọlọ́run ní jẹ́ kí n lò mọ́ láyé mi. Ibẹ̀ lẹ́lòmíì àti kó 10 20 wọ́n á tú sínú drinks sínú kóòkì wọ́n á ṣèkì ẹ̀ pọ̀ wọ́n á dẹ̀ máa mú. Ẹ sọ fún mi báwo ni ẹ ṣe expect pé ikú ò ní wọlé tọ̀ irú ẹ̀dá bẹ́ẹ̀ lọ. Kò tẹ̀ wá ní pin lórí yẹn ẹlòmíì bá tú bíi 10 sínú kóòkì yẹn tán. Lẹ́nu tramadol mo sáà jẹ́ pé Adédayọ̀ ó ní nà rẹ fún ọyún ṣe kí ni mo mọ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé ni ẹlòmíì ẹ̀ tó bá tú 10 yẹn tó tú sínú ike yẹn tán kí ni eléyìí tán pè ní kí ni kí náà pè màá rántí orúkọ ẹ̀ sí wọ́n á tún mú yẹn wọ́n á tún tú wọ́n á mú energy drink wọ́n á tún mọ́ oògùn ikọ́ àwọn ọmọ kéékèèké tán náà tún lò yìí wọ́n á mú wọ́n á tún mọ́ coughlin or whatever dé gbórúkọ ẹ̀ wọ́n á tú sí wọ́n á mú igbó wọ́n á dà mọ́ ògógóró ìbílẹ̀ wọ́n á dà sí ògógóró òyìnbó wọ́n á ọ̀rọ̀ burúkú tó tẹ̀lé wọ́n á wá ju gbogbo ẹ̀ pọ̀ àti gbó àti gbogbo ẹ̀ wọ́n á ṣàpọ̀ wọ́n á jí burúkú kọ́lẹ̀ àwa change wọ́n bẹ̀ sí ní gbé nǹkan sára. Tell me ọmọ tó ń tẹ̀lé ẹ tó ń bá ẹ rìn báwo ni ẹ ṣe ní fún mu ńgbà ẹ bá fún mu ayé tiẹ̀ náà bẹ́ẹ̀ ti ní ọmọ mi à ń mú tán bí eléyìí kú ló máa fi dá. The reason I am saying this is because
ó ti wá common, it is becoming rampant. It's becoming rampant. Ó ti wá di, ó ti pọ̀ láàrin àwùjọ. Anywhere tó bá dé wà rí wọn, ọmọ mi àti wà rí láti bẹ̀rù lẹ̀. Ayé ẹ̀ ti ta, ó ti gbé drugs, ó ti gbé kọjá là. Ó ti dàdà kúdà. Ìmí àdarúgbó ọ̀sán gangan. Wà á rí bí eléyìí àti darúgbó, wà á dẹ̀rù parúgbó ni ọmọ 20 years, ọmọ 22. Wà á máa fojú ọmọ 50 years wò. Má ṣe. Tutolin, God bless you, Adedayo. Wọ́n á já gbogbo ẹ̀fọ́, wọ́n á dà wọ́n máa mú, wọ́n láwọn ń ṣayé. The worst part of it ni pé tó bá tún ti ń mú yẹn, ibi tó bá ti ń mú, wọ́n á tún máa fa sìgá lé lórí, wọ́n á àbí tó máa tún fi gbó step ẹ̀ down, tàbí tó máa tún fa ṣíṣà fi step ẹ̀ down, tàbí tó tún máa fa kólòsì fi step ẹ̀ down. Ẹnu bí àná òun fa jẹ̀dí, igbó ló ń fa o. Igbó ló ń fa ní jẹ̀dí ni. I will continue to thank my God. Kì í ṣe àwọn òbí mi ló mọ̀ ń ṣe, Ọlọ́run ni. If not, irú èmi, ó yẹ kí n máa bu igbó jẹ ni. Mo ń jẹ igbó o, ṣùgbọ́n igbó tí mò ń jẹ yẹn, òun náà ń pè ní ẹ̀fọ́ arójẹja, ẹ̀fọ́ gbúre, ẹ̀fọ́ ègbòlò, ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ légédé, àwọn igbó tí mo like láti jẹ nìyẹn. Ṣùgbọ́n mi mú o, mo máa ń jẹ nìyẹn. Ó dẹ̀ dá gan, Ọlọ́run kẹ́ mi pẹ̀lú yẹn, kò dẹ̀ ní kankan, kò ní ẹni ìfẹ́ ti lára mi. Mo lè jẹ́ ìwọ gan, o lè má láyà àti jẹ́ iye àwọn igbó tó dáa nìyẹn. Àwọn igbó tó dáa nìyẹn. Èmi ń jẹ́ dáadáa, mo ń gbádùn ayé mi. Àwọn yẹn ṣáàkì gidi tó jẹ́ pé mílíọ̀nù tó bá jẹ́ ló máa nífẹ̀ẹ́ ti lára ẹ̀. Ẹ̀fọ́ arówó jẹja, ẹ̀fọ́ gbúre, ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ amúnútutù, ẹ̀fọ́ òdú, ẹ̀fọ́ ewúrodò tàbí ewúro fúnra ara ẹ̀ gangan tó ṣara lóore tó jẹ́. Àwọn igbó tèmi máa ń jẹ nìyẹn, mo ń jẹ igbó tèmi mi ìfagbó. Ẹ̀rọ àròjinlẹ̀, that is squishy. Squishy. Jesus Christ. Wọ́n ní kan jẹ́ mọ́kítè ẹ̀ṣẹ́jọ́ ẹnìkan lọ. Justice for Tani Ọlọ́run, ibẹ̀ kan là ń lọ lébi. Mọ́kítè ọ̀tọ̀ tún nìyẹn. Igbó proper wọn á rẹ́ sínú ike, wọ́n gbé wá fún ẹ̀wà tó máa dájẹ́ láyé ẹ̀. All those things have effect in your system. Ó máa pa ayé ẹ̀ díẹ̀díẹ̀, a máa bá ayé ẹ̀ lọlẹ̀ ni. A máa condemn ẹ̀. Anyway, let me give some people chance to call. Ẹni tó bá fẹ́ pè wá ẹ pè wọlé 070-4609284. Ẹ jẹ́ ká gba ìpè méjì mẹ́ta ká tiẹ̀ gbọ́ opinion yín o bí kí lẹ rí sí gbogbo nǹkan Ọmọlúkà sọ, bóyá mo ti kọjá àyè mi, bóyá mo ti sọ̀sọkúsọ. Colorado òun náà ní kólóòsì àbó yàtọ̀ síra, ṣé kólóòsì yàtọ̀ sí kólóòsì yàtọ̀ sí Colorado ni? Ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún mi dáadáa, mo fẹ́ understand. Ẹ pè wọlé 070-4609284. Please help me page. Ẹ pè ẹ jẹ́ ká gbọ́ opinion yín. Ẹ̀yin jáde ń wò mí ní TikTok, ẹ bá fẹ́ join ní request, máa gbé yín wọlé so that kẹ́ dá sọ̀rọ̀ yìí. Máa gbé yín wọlé ní kọ́mọ́nkébé kájọ dá sí ní kíákíá, kò ní bàjẹ́ fún yín láéláé. Ẹ jẹ́ máa rọ́wọ́ yín ẹ̀yin tèmi ní TikTok, ẹ jẹ́ máa rọ́wọ́ yín Facebook mi ò rọ́wọ́ yín o, ẹ̀ wálé ni o. Òun náà ni ó yá ẹ pè wá wọlé 070-4609284. ẹ pè mo wà available fún yín láti gbé request. Ìmísí Olúwa, ó yá send request yín wá, jẹ́ ká rí. Màá gbé yín wọlé lọ́wọ́ kan ni. Ìmísí Olúwa, ẹ gbé wọlé. Màá gbé yín wọlé lọ́wọ́ kan, ó yá send request. We have only 10 minutes to go. 10 minutes to go.
10 minutes péré la ní. Okay. Early morning. Okay. Yá ẹ ṣé o. Mo bá jẹ́ gbé yín sí títà káwọn èèyàn lè máa gbọ́ yín dáadáa o. Ẹ máa ṣe. Mo bá jẹ́ pé mo fẹ́ connect yín mọ́ speaker ni o. Okay. Yá ẹ lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àti ń gbọ́ yín ẹ gbóhùn sókè. Any money yá à ń gbádùn yín o ẹ sọ̀rọ̀. Ẹ ṣé o àdúpẹ́. Mo ẹ pé obìnrin tí mo ní láti wọn ọkàn láti tó ní ọmọ ọba yẹn dé kò lọ́wọ́ níta. Okay, kò sí wàhálà. À ń sọ̀rọ̀ lórí réètì tí àwọn ọmọ fi ń fa drugs, hard drugs. Sọ́fẹ̀ táyé àwọn táwọn ọmọ yẹn táyé wọ́n dẹ̀ ń bàjẹ́ lójú àwọn òbí. Òun là ń discuss lé lórí, a ti sọ nípa ẹ̀ lánàá, eléyìí tó kù la wá conclude lénìí. Òbí náà ni òbí ló lajú ẹ̀ lẹ́bùn wọ ọmọ ẹ̀ adúpọ́mọ anádéèdì ní sáyẹ̀nsì táwọn sìn ṣàṣà ọmọdé òkè orí èmi náà tí mo kọ́ ọ́ ọmọdé ni mi kò dé wọ àwa ọlọ́run ọmọ táwa lójú kò yẹ nígbà. Okay, how old are you, my brother? 35 years. 25. 35. Good. Oh, ìṣọmọdé náà. Ọmọdé ni àwa lọ́dọ̀ ọmọdé làwa. Àgbà pàmọdé ni yíbọn tán àbúrò lẹjẹ fún wa. Ẹ ṣé. Any money kan bá mi ní sùúrù máì tí ì lọ ṣe sùúrù. Ìmísí olúwa please ẹ bá mi gbóhùn sókè. Ọmọ olúkà bàbá. Bàbá mi kò ní bàjẹ́ fún yín láéláé. Bàbá kọlọjà. Ẹ ṣé. Ọ̀rọ̀ lálẹ́ mọ́lálẹ́ yìí. Ọ̀rọ̀ lálẹ́ mọ́lálẹ́ yìí. Ẹ ṣé. Bàbá máa ń gbé àbí ní ìdí ilẹ̀ tí a bá wà ọ́ tó ń jẹ. Ó lè ṣe ìwé máa fọ́ nípa rẹpẹtẹ. Èrè á sọ̀ nípa lọ́kùnrin lóbìnrin. Because nǹkan tí a fẹ́ ẹgbẹ́ experience ẹ̀ bí 15 years ago now or 10 years ago now ẹ̀rọ àpàtúnyẹ̀ experience ẹ̀. Àwọn ìgbègbè tó jẹ́ fún ba ilé ìgbègbè láti kíákíákíá nínú àwọn ọ̀dọ́ ń gbé ìpínlẹ̀ tó níbẹ̀. Ẹlẹ́ni máa mú kí ní ọjọ́ bá náà sọ́jọ́ báyìí, a máa pariwo díẹ̀ ìyá mi. Ẹ̀rọ ní kíkọ́ mi dà ní. Ẹ̀rọ máa jẹ́ ọ̀rọ̀ tó ti dá wèrè. Ẹlòmí máa lọ ẹgbọ́n kan lọ́sàn-án ìpè tó bá ń fún sọ́dà tó jẹ́ fún ẹ̀ ó máa yí ìsì ọkọ̀ jẹ ṣe ọ̀dà kan. Ó máa yí ìsì ọkọ̀ yẹn pé lára nípa ìtẹ́jú lára. Láti 3 hours tó máa fi sùn tó máa fara dé náà, á máa kọ́ pẹ́ lọ́kọ̀ bá ti ẹ̀sìn ọtí lọ́mọ mọ́. Ẹgbẹ́ òun gbọ̀ngàn ìyá tó jẹ́ ìṣẹ́ ìwà fẹ́lẹ́ bí wọn. Ó tó ń fọwọ́ lára kí ni ìyá àti àbá yìí tí ọ̀dọ̀ ìgbà sí tẹ́lẹ̀. Àwọn ọ̀dọ́ àwọn ìyá wa ní láti máa mójútó wa gidi. Ó ti bí ọmọ ẹ̀, ó ti gbọ́, ó ti mọ owó pè, ó ti mọ̀ pé máa jẹ́ ọmọ ẹ̀ tó ti máa gbé tọ́ba. A ní láti máa mójútó ìjọba ká káwọn ọdún tó ń sìn káwọn ọdún bá tẹ́gbẹ́ káwọn ọdún bá rìn. Ìwọ lè jáde ká máa mọ̀ ọ́. Ṣẹ́wọ́ra sáà. So bẹ́ẹ̀ máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọ olówó tó ń bá olówó tó ń tẹ̀jẹ̀ wọn fún ilé.
táwọn jẹ́ pé àbújá táwọn máa ń ṣe ìjọ tààrà because àwọn kan bá nínú ọlọ́run máa ń tì lọ́dún jẹ́ pé àwọn líìkì náà àwọn tẹ́lẹ̀ tá a wà lágbàdì àwọn líìkì náà because wọ́n bá ti ń ṣiṣẹ́ àwọn ọmọ wọn tó líìkì náà tó wà lágbàdì wọ́n máa fún wọn ní ìtọ́jú ọkọ̀ kan lọ́rọ̀ sàn. Èyí kan yẹn àwọn èmi tẹ̀ ṣe é pẹ̀lú ẹgbẹ́ lórí tó ti wá dé ní ọ̀lọ́ lórí Arizona ní ọ̀lọ́ lórí Arizona. Àwọn orúkọ tí mò ń gbìyànjú láti rántí nìyẹn ọ̀tọ̀ ní Colorado ọ̀tọ̀ l'Arizona ọ̀tọ̀ l'Arizona ọ̀tọ̀ tún ní Totoli ọ̀tọ̀ ní Totoli oríṣiríṣi. Àwọn olórí gbogbo Jesus Christ of Nazareth. nígbà ìkọ́ tí àwọn ìgbó lè dùn báyọ̀ ní fọ́ọ̀n lẹ́yìn igbó òun ní fọ́ọ̀n. àjọyìn ẹgbẹ́gbẹ́ ni buhari wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀rọ wọn gbà yẹn bí ọkọ̀ àdúgbò náà ni tí mo súnmọ́ abẹ́ wọn ṣe ní ẹ̀rọ sáà nípa ìfún gbogbo ní ẹ̀sìn ìṣẹ̀dí pọ̀ pẹ̀. bí wọ́n fẹ́ gbà bá nínú rẹ̀ nígbà yẹn náà ló yọ mí padà ń bú báyìí ó pè mí ó ń gbọ́gun mi ó wà fún mi wà nínú ayé mi ó ń gbọ́gun mi wá sáyé gbà mí tó lọ́jú mi wá lọ́jọ́ náà tó lọ́jọ́ tó ń láti ìgbà yìí. mi ò ti gbọ́ràn ọlọ́run pàpẹ́yẹ mi ní òbí gbọ́ràn ojú pọ̀ sí mi wò ìdíjà àti pé ọlọ́run tó wà fojú wa fa ẹ̀yàn fún wa ó fa ẹ̀yàn fún mi ní kílámà thirteen ilé ìgbé ìjọba jáde tó ti fi bá pátá sí ìjọba àti sílẹ̀ àti ẹtí mi àti ìgbé mi àti ìjọ kan tó ìjọba fi tó kan lẹ̀ èyí ti kan náà. So nígbà tó sọ ní lápò tí wọ́n á fi ilẹ̀ pátápátá báyìí ò kì í fà mọ́. láti kílámà thirteen ọlọ́dún agbègbè. 2013 báwo wá ní láìfù ẹ nígbà tó ń pàtì gbà báyìí tó wá sá fún báwo wá ní láìfù ẹ kàn bí ẹ. ọ̀rọ̀ pọ̀ ní ètò ọ̀rọ̀ bá mi ní ìpẹ́jọ́ láti ìgbà tí mo fa ìpẹ́jọ́. ọmọ ìjọba fún mi ṣẹ́ńtẹ́ǹtì ní ẹ̀rí títí tó bàjẹ́ sí ṣe ọ̀rọ̀ sáà. ọkọ̀ ní òwò ọkọ̀ fún ara ọkọ̀ ní àtúnṣe fún ara tó kọ̀ bẹ́ẹ̀ láti ṣe ọ̀rọ̀ sáà. ilé àkọ́ṣe nǹkan tó kọ̀ ìgbìyànjú kọ̀ bẹ́ẹ̀ láti ọ̀ ní tó kọ̀ bẹ́ẹ̀ ní ìgbà. nígbà tí àwọn ìwà àṣà wá ní ṣé òbọ̀ lójú gbogbo ẹ̀ yóò ṣe ọ̀rọ̀ sáà. àmì alẹ́bí mo gbé ẹ̀yẹ ìgbà ló dà láàmú ìwọ́pọ̀ láti ọjọ́ títẹ́ wá ń tọ́ pípò bá yẹn ni sẹ́yìn gbogbo àti tí ní ẹbí mo ń fa ń gbẹ́gbẹ́ tí wọ́n ń gbà yẹn àwọn ìgbìyànjú àwọn tí wọ́n ti yé ti máa bá wọn ìgbésẹ̀ ẹ̀rọ àwọn ṣé èdè ka ilé ìgbà yóò fi bá fa wàhálà ọmọdé mo gbógbé ṣé ọ̀rọ̀ sáà bọ̀ tí èèyàn tó bá ṣe àwọn fọláwò pé tí ọ̀rọ̀ ṣe nǹkan yẹn pé ó wà ṣe ògbọ́n àwọn èèyàn nípọn ilé ó ní wọ́n rí bí pé yọ̀ ni ọmọ máa yẹ pẹ̀lẹ́ because ọmọ máa wẹ̀ ní wẹ̀ntì nọ́mà ọmọ àwọn ènìyàn fẹ́ pé ọmọ ẹgbẹ́ ìyá ilé ìṣẹ́ àìrílé wa sí ìṣẹ́ àìrílé ìwà òkè ṣe ọ̀nà àtàǹbọ̀ tí wọ́n kọ́ ọ̀pọ̀ yẹn lẹ̀ tó bá ẹgbẹ́ ìgbà àti ọkùnrin àwọn èèyàn máa fún ilé tó má tẹ̀lé lọ́wọ́ gan ṣe ọ̀nà àtàǹ tó sọ omi ti jáde ọpọlọ ṣe nọ́mà wà tík nọ́mà wà tẹ̀sẹ̀ ọmọ máa ṣe bí ẹgbẹ́ fún ẹ ọ̀tẹ̀ máa wà lórí ọ̀wọ́ lọ́dún fún ẹ ó dé ti gbogbo wọn sì wọ́n sọ orúkọ ìjọ́rù àwọn èèyàn kan máa ilé ìṣe ṣe ọ̀nà àtàǹ tí wọ́n ti mọ̀ mọ́ ẹ̀yẹ wọ́n máa yẹ ó sì mọ̀ pé jẹ́ kó bẹ́ẹ̀ ṣe ìtọ́rọ̀ ọ̀gá àpàjọ kó bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ìṣẹ́ wọ́n ti mọ̀ mọ́ ẹ̀yẹ á ní kí lọ́jọ́ ìgbà ṣe ọ̀nà àtàǹ ọkọ̀ máa fi fún ọkọ̀ máa yẹ pẹ̀rẹ̀ ẹ̀yẹ a ní ilé ìwé ẹ ṣe brọdà mi ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn ẹ tó bá létí kó gbọ́ kò tí ẹ̀mí ń sọ kò sí gbogbo kí ni wọ̀nyí kò láǹfààní kankan nínú ayé ẹ kàkà kó jẹ oúnjẹ tó ná lárí owó tí wàá fẹ́ gba dọ́ọ̀gì kó jẹ tó dá sáyé ẹ kó look nice ọpọlọ ẹ ṣiṣẹ́ kó pé kó ronú bí wàá ṣe jẹ èèyàn. orí nígbà lórí kóló yìí orí nígbà lórí kóló ń bàjẹ́ ni máa jẹ́ ọmọ àwọn ọkọ̀ ẹ̀ òní nìkan gidi jẹ àtẹ̀gbọ́n ọdún tí ọ̀mú bóyá pé wọ́n tẹ̀ nìkan gidi jẹ wà wà nìkan gidi jẹ àti máa orí nígbà lórí kóló. Ó lágbára o. Ẹ̀rọ ìgbà gbogbo ní ìpínlẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni olùgbà àpàdé wọn máa rí ọ̀dọ́ máa gbọ́ ojú ìgbà wọn máa dẹ́gbà ẹni tó jùlọ pé ìmọ̀lẹ̀ ìlú ojú máa lé kókókókókókókó. Báwọn gbọ́dọ̀ yẹn ṣe jẹ́ abọ́mọkùnrin àbọ́mọdé. Ó ń parí yẹn jẹ́ ẹni tó yàn sá fún kó jìnà sí. Ó máa nígbà fíṣọ̀ ọ̀gbọ̀n àpàlọ́ fún ọjọ́ wájú ẹ̀gbọ́n àpàjọ ó máa ń dìde ẹ̀rù. Ẹ wo abáníkà máa fàágùn lé ní àní kúrò ń bí
ẹ ṣé brother mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan experience lẹni ẹlẹ́ni wá ṣí ẹ pẹ̀lú yín lẹni ìwọ tó bá wá gbọ́n ohun ẹ kò gbọ́ bó bá wù ẹ kó má gbọ́ ẹ̀yin òbí ó kù sọ́wọ́ yín ẹ̀yin òbí bíbélì ní kọ́mọ ẹ kó lè fún ọ ní ìsinmi àwọn ọmọ wọ̀nyí a dẹ̀ ti sọ pé àwọn lọ́la wa kí ló dé tá a lajú wa sílẹ̀ tí gbogbo nǹkan dẹ̀ ń bí bí eléyìí tó ń lọ mo dẹ̀ ti sọ war against hard drugs a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lé lórí ẹ̀yin community leaders ẹ̀yin traditional leaders ẹ̀yin religious leaders and some political allies ẹ create group kan lọ́tọ̀ tẹ́ ẹ mọ̀ pé àwọn eléyìí wọn ò rányàn ẹ create ẹ lọ dá sílẹ̀ tó máa ní àwọn community volunteers nínú kò ní sí pé bóyá wọ́n fẹ́ máa gba bribe any club anywhere kan bá débi tó ti ta gbogbo àwọn kinní wọ̀nyí tí wọ́n bá ti gbá wọn mú kó ní àwọn punishment tí wọ́n máa sáà tí wọ́n bá ti fi wọ́n jófin ó ṣeé ṣe kó reduce láwùjọ ìyẹn jẹ́ bẹ́ẹ̀ o ìyẹn ò papọ̀ mọ́ pé káyé dáa ṣùgbọ́n paríparí ẹ̀ tó lè fi dáa ni pé kí ayé dáa káyé ayé táwọn ọmọ fi máa rí iṣẹ́ tó dáa ṣe tí wọ́n fi nírètí ọ̀la tó dáa ìyẹn ló lè tún fòpin tó lè fipá gbogbo fi òpin bá láìsí bẹ́ẹ̀ à ń tara wa jẹ ni nàìjíríà ò dẹ̀ rẹ́dí àti ṣe gbogbo wọ̀nyẹn fún yín o torí ìdí yẹn kọ́ yorùbá nation is the only way. Ọmọlúkà ni mò ń jẹ́ kò ní ju bẹ́ẹ̀ lọ ẹ pín ètò yìí níwọ̀nba èyí tí ẹ darapọ̀ mọ́ mi lónìí mo appreciate gbogbo yín ẹ bá mi pín ẹ pín ẹ ṣí ẹ tó bá dọ̀la a máa wá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ mọ̀ pé rally ń lọ ní United Nations lórílẹ̀‐èdè Amẹ́ríkà rally Yorùbá nation ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ wọ́n ti rí ààrẹ Nàìjíríà bàbá wa mo tún fẹ́ sọ pọ́ Básanjọ́ bàbá wa Tinubu ó ti sọ̀rọ̀ ọpẹ́ ní fọ́lọ́run ṣùgbọ́n tá a fẹ́ àwọn èèyàn wa ti ń fẹ̀hónú hàn máa gbé gbogbo ẹ̀ wá fún yín máa join wọ́n sí tẹ́ máa rí gbogbo ẹ̀ wò kò ní bàjẹ́ fún wa kò ní burú fún wa ìrà bàjẹ́ mọ́ Ọmọlúkà ni mò ń jẹ́ tètè pín. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. For free shipping, the book is available on Amazon.com. For more info, log on to www.widowsadvocate.org or email widowla55@gmail.com. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.